wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, May 29 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí lónírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká àtẹ̀yìn fúnra lára yín ó ṣeé ṣe kí tẹ́ńsọ̀n fẹ́ gbalẹ̀ lọ́kàn yín díẹ̀ lọ́jọ́ tòní. Ìyẹn lè ṣàkóbá fún mood yín tó sì lè fẹ́ jẹ́ kẹ́ wà confused bákan. Kẹ́ má ronú àròjù, gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí kẹ́ gbé kúrò lórí pátápátá, kẹ́ má rò rárá lọ́jọ́ tòní. Kẹ́ mọ̀ dájú pé àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí kò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀ pátá o. Kẹ́ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ keep ara yín busy dáadáa. Tẹ́ bá lè kọ́ bí ara sí iṣẹ́, tẹ́ gbájúmọ́ṣẹ́ nìkan lọ́jọ́ tòní, gbogbo nǹkan tó dàbí tension yẹn kò ní pẹ́ tá fi kú o. Tó sì jẹ́ pé ká tó rákòkò díẹ̀, àwọn tó rọ̀gbà yín ká náà táwọn náà níwu tension bẹ́ẹ̀ gbogbo ẹ̀ máa yí padà pátápátá. Ẹ má wá dá sọ́rọ̀ tí wọ́n pè é sílé ní àbẹ́ tí ó kàn yín. Ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ lórí ohunkóhun. Ẹ wá àkókò láti ṣe prayer lénìí. Tẹ́ bá lálàá kan ṣáájú lónìí tàbí tẹ́ bá lálàá kan láṣálẹ́ tòní, kẹ́ rí dájú pé ẹ kọ́ bí ara sálà náà lọ́jọ́ tòní. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kí ẹ láwọn àǹfààní láti kọ́ ẹ̀kọ́ sí, láti ní ìmọ̀ sí nípa nǹkan lọ́jọ́ tòní, tí ẹ sì máa ràn yín lọ́wọ́ púpọ̀ ká jẹ́ kí ẹ ní òye àti ọgbọ́n sí, tó sì jẹ́ pé àwọn ọgbọ́n tí ẹ bá kọ́ lọ́jọ́ tòní á jẹ́ èyí tó máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú dáadáa lọ́nà gbọ́ọ̀rọ̀. Lénìí kí ẹ rí dájú pé ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Ẹ má kàn jójú bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart kí ẹ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò. Lénìí dára, white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ìfaradà àti ara yíyá gágá máa wà fún yín púpọ̀ lọ́jọ́ tòní, tí ó sì jẹ́ pé gbogbo nǹkan dáadáa báyìí lẹ máa fẹ́ kó máa gbalẹ̀ lọ́kàn yín. Ẹ máa fẹ́ jìnnà sí gbogbo nǹkan tó dàbí negativity pátápátá. Kódà lọ́jọ́ tòní ẹ lè fẹ́ tún wòye tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín àbá àwọn tó rọ̀gbà yín ká lọ́nà tuntun. Gbogbo ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní àwọn yín lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí ohunkóhun lénìí kẹ́ relax, kẹ́ mọ́kàn balẹ̀, ẹ gbájúmọ́ àwọn kan tó ṣe é pé á tún mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ mọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lénìí, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 20 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 20 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe kẹ́ wà confused, kó dàbí ìgbà pé nǹkan sùn yín tàbí kó dàbí ìgbà pọ́kàn yín pòrú lọ́jọ́ tòní. Bí àwọn kan tó súnmọ́ yín ti dalẹ̀ yín lọ́jọ́ tòní, tàbí kí ẹ máa retí nǹkan kan lọ́dọ̀ èèyàn kí wọ́n máa mú iṣẹ́ tó sì jẹ́ pọ́ ti ṣèlérí rẹ̀ tẹ́lẹ̀, tàbí kẹ́ káwọn kan tẹ́ ń ṣe lénìí kó dàbí ìgbà pó slow, tí yẹn sì lè fi jẹ́ kí ẹ máa kanra bákan. Ẹ má ṣe ròyìn rẹpẹtẹ, kẹ́ mọ̀ dájú pé àwọn nǹkan wọ̀nyí á tó kásẹ̀ ńlẹ̀ pátápátá. Ẹ kíyèsára pẹ̀lú ojú àánú ní ṣe lénìí, gbogbo àánú kọ́ lè yan ṣe. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì wà positive dára lénìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, móòdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní, ọkàn yín á balẹ̀ pẹ̀sẹ̀. Ó ṣeé ṣe kí ẹ wà níbi ìpéjọpọ̀ mọ̀lẹ́bí lénìí, tàbí kó ṣe é pẹ́yìn lẹ́ máa bá àwọn mọ̀lẹ́bí yín pláànì kankan lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ìyẹn á bí ìdùnnú àtayọ̀ nínú mọ̀lẹ́bí yín, á sì di kí ìbáṣepọ̀ yín dánmọ́rán dáadáa. Ó ṣeé ṣe kẹ́ bísí dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ má wulẹ̀ stress ara yín ju bó ṣe yẹ lọ kó má bàa tẹ̀lé lára yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ rí dájú pé wà positive, kẹ́ sì ṣe àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 9 ní àṣálẹ́ ní àkókò
èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá bí láàrin August 23 sí September 23, ìgboyà máa wà fún yín dára lọ́jọ́ tòní. A ṣe yín bí ìgbà pé kí ẹ tún lóye ti nípa àwọn kankan lọ́jọ́ tòní. Ẹ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ kẹ́ ṣe àwọn nǹkan tó ṣe é pé á jẹ́ kí ẹ tún ní ìmọ̀ sí, kẹ́ tún kọ́ ẹ̀kọ́ nípa nǹkan tuntun sí. Àwọn ẹ̀kọ́ tẹ́ bá kọ́ àtìmọ̀ tẹ́ bá mọ̀ lénìí á ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ wà focus, kẹ́ tẹpá mọ́ṣẹ́. Royal blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ó ṣeé ṣe káwọn changes kan tẹ́ ò tẹ́ ẹ̀rọ kan tẹ́lẹ̀ kó wáyé nínú ìgbésí ayé lọ́jọ́ tòní. Bóyá ọ̀kan nìkan tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní tẹ́lẹ̀, bóyá iṣẹ́ kan lẹ́ fẹ́ ṣe, ó ṣeé ṣe káwọn kankan wà tó ṣe pé a fẹ́ tún wá lọ́jọ́ tòní tá fẹ́ fa distraction díẹ̀. Ó sì ṣeé ṣe káwọn èèyàn láti ìlú kan tàbí láti ìlú òyìnbó tàbí láti ibikíbi tó ṣe pé ẹ ti mọ̀ wọ́n rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n wọnú ìgbésí ayé lọ́jọ́ tòní, kí wọ́n wá súnmọ́ yín, kí wọ́n wá bá yín ṣe. Ó ṣeé ṣe káwọn ọ̀rẹ́ yín látọ̀nà jíjìn tàbí látòkè òkun kí wọ́n tọ̀ yín wá lọ́jọ́ tòní páwọn wá bẹ̀ yín wò, ẹ wẹ́kọ̀mù wọn. Ṣíṣe dáadáa sí wọn lénìí àbí kí ìbáṣepọ̀ yín dánmọ́rán dáadáa. Ẹ mú sùúrù lò kí ẹ bàlàfíà láàyè. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tí ẹ̀rín lénìí dára. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá bí láàrin October 24 sí November 22, lénìí ó ṣeé ṣe kí ọkàn yín fẹ́ pòrúurú bákan látàrí àwọn kankan tó ṣe é pé ẹ mójútó tí ò tí ì yanjú, tó sì jẹ́ pé tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ lénìí tí ẹ ní ìfaradà, gbogbo nǹkan yẹn á yanjú pátápátá lọ́jọ́ tòní. Tó bá ṣe pé wá nílò sọ́pọ́ọ̀tì ènìyàn kan tó súnmọ́ yín, bóyá bí ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí, ẹ ní láti bá wọn sọ kí ẹ pè wọ́n pé lágbájá wá sọ́pọ́ọ̀tì mi, wá dúró tì mí. Ó máa jẹ́ èyí tó ṣe é pé á ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ má wàá dá sọ́rọ̀ tí wọn pè yín sí àbẹ́ èyí tí ó kàn yín rárá. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Gbogbo kọ́lọ̀ tó bá fi jọmọ́ deep kọ́lọ̀ pátá ló dára fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá bí láàrin November 23 sí December 22, ọkàn yóò ní fi bẹ́ẹ̀ gbalẹ̀ fún nǹkan rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ fẹ́ gbé àwọn kan kúrò lọ́kàn lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ẹ fẹ́ free ara yín dáadáa lénìí. Ẹ ṣe nǹkan yín létòlétò, ìyanjú àwọn kan tó dàbí nǹkan tẹ́ ti fẹ́ yanjú láti jọ́ mẹ́ta tó dàbí iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni kẹ́ wòye sí gbogbo nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ tákùlẹ̀, kẹ́ rí dájú pé ẹ clear gbogbo task yín lọ́jọ́ tòní pátápátá, kí ọjọ́ ọ̀la lè jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ máa tún lò láti fi ṣe àwọn nǹkan tuntun míì. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò lénìí dára, á ràn yín lọ́wọ́ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má gbàgbé láti fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kẹ́ gbọ́ ìròyìn ayọ̀ kan lọ́jọ́ tòní látọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín tó jẹ́ olólùfẹ́ yín, tí yẹn á sì jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín kún, kọ́kàn yín gbalẹ̀ fún ìdùnnú. Ẹ ní ìrètí gbogbo kan ti dára, ẹ free mind yín, ẹ wà positive, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ fìfẹ́ àtọ̀yàyà hàn sí àwọn ènìyàn kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 15 lọ́sàn-án ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ìgboyà máa wà fún yín. Ìbẹ̀rù lè má fi bẹ́ẹ̀ sí fún yín púpọ̀ lọ́jọ́ tòní. Ládàbí ìgbà pé kẹ́ jáde, ládàbí ìgbà pé gbogbo nǹkan kíkan tó bá dàbí challenges èyíkéyìí tó bá jẹyọ ṣe tán láti kojú rẹ̀ lọ́jọ́ tòní. Sí yóò ṣeéṣe káwọn yìí kó padà tẹ́ òru kan tẹ́lẹ̀ kó wáyé, ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá ó máa padà pé bọ́ yín ni o. Kẹ́ rí dájú pé ẹ ní ìfaradà, ẹ wà determine láti rí dájú pé àwọn issue kéékèèké tó bá jẹyọ lọ́jọ́ tòní ẹ borí rẹ̀ pátápátá. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe káwọn yípo padà kan wáyé nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ẹ máa láwọn kùdìẹ̀kudiẹ̀ kan tẹ́ fẹ́ kojú, tẹ́ fẹ́ mórí bọ́nu rẹ̀ lọ́jọ́ tòní.
ó ṣeé ṣe kí àwọn pressure fẹ́ wáyé láàyè iṣẹ́ ṣùgbọ́n ẹ má complain nípa rẹ̀ rárá. Ẹ rí dájú pé ẹ fi agbára àti okun yín láti kojú gbogbo rẹ̀. Ẹ gbájúmọ́ gbogbo nǹkan tí ẹ ń fẹ́ fún dáadáa fún ìgbésí ayé yín, tó sì jẹ́ pé àwọn tó rọ̀gbà yín ká tó ń support yín bí màlẹ̀bí àbọ̀ rẹ̀ wọ́n á jẹ́ tó ṣe é pé bọ́ ṣe ń support yín yẹn kára yín máa yá gágá. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ rẹra yín lẹ̀kẹ́ wà determine. Bẹ́ẹ̀ sì lẹ́tún lómìnira àtàǹfààní láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lónìí kò tí wàhálà. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ tí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.